ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa ní Yewa Anglican Communion lábẹ́ aláṣẹ bàbá wa Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa a bẹ̀ ọ́ bí a ti ń wọnú ọ̀rọ̀ rẹ lọ, fún wa ní òye tó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa, bí a ti ń tẹ̀síwájú, bá wa ṣàfihàn ara yín fún ọ̀rá alẹ́. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Daniel Olúdélé Ogungbenle láti Cathedral Church of Christ Ọ̀nàńlá Ilaro. Ṣé àwọn bàbá wa ṣàfihàn ara yín fún ọ̀rá alẹ́. Orúkọ mi ni arábìnrin Onaleye Aduramomilori láti Cathedral Church of Christ Ọ̀nàńlá Ilaro. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oriyomi Oso. Ẹ̀kọ́ kíkà wa ti òní ní ọjọ́ ìsinmi tí a mọ̀ sí Advent. Àkórí ọ̀rọ̀ wa ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkórí ọ̀rọ̀ wa ni ìjọba ayérayé pẹ̀lú Ọlọ́run. À ń wo apá kẹta rẹ̀. Orí ọ̀rọ̀ wa òun ni ìṣe sísọ di ọmọ ẹ̀yìn. Ìṣe sísọ di ọmọ ẹ̀yìn. Ibi kíkà wa ń bẹ nínú ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 20. Mátíù orí 28 ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 20. Bá wa kà á. Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára ilé ọ̀run àti ilé ayé ni a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptize wọn ní orúkọ Baba àti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa lé àṣẹ fún yín. Ẹ sì kíyèsí, èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí ó fi dé òpin ayé. Àmín. Ṣé ìyá wa. Tí ká wo èròǹgbà wa. Èròǹgbà sọ pé láti ṣàfihàn ohun tí Bíbélì sọ nípa ìsọdi ọmọ ẹ̀yìn. Èròǹgbà kejì, láti jíròrò ohun tí olóòótọ́ ìsọdi ọmọ ẹ̀yìn pè fún. Èròǹgbà kẹta, láti tọ́ka sí àtúbọ̀tán àìní ìsọdi ọmọ ẹ̀yìn. Tí ká wo ìfáàrà wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìsinmi bíbọ̀ Jésù Kristi mìíràn, èyí tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ àkàjọ Kìrìsìtẹ́nì. Àkókò Advent máa ń jẹ́ àkókò ìrònú tọ̀wọ̀tọ̀wọ̀ lórí wíwá Jésù Kristi lẹ́ẹ̀kejì láti ṣe ìdájọ́ ayé àti láti jọba títí ayé gẹ́gẹ́ bí ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Yàtọ̀ sí ẹni tí ó ń jọba ayé yìí, ní ọjọ́ rẹ̀ ni àwọn olódodo yóò gbilẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà níwọ̀n bí òṣùpá yóò ti pẹ́ tó. Eléyìí ni a rí nínú ìwé orin Dáfídì orí 72 ẹsẹ̀ 7. Nítorí náà, bí a ti múra láti pàdé kí a sì jọba pẹ̀lú Ọlọ́run, ó ṣe pàtàkì púpọ̀ pé kí a fi kún èrò ọ̀run nípa ìṣe ìsọdi ọmọ ẹ̀yìn. Ìṣe tí ó ga jùlọ tí Jésù Kristi Olúwa fún gbogbo àwa onígbàgbọ́ ni láti sọ àwọn ènìyàn púpọ̀ di ọmọ ẹ̀yìn. Báwo ni a ṣe lè sọ àwọn mìíràn di ọmọ ẹ̀yìn kí a sì mú èrò ìjọba Ọlọ́run pọ̀ sí? Eléyìí ni à ń gbéyẹ̀wò bí a ti ń wọnú àwọn atọ́nà ìjíròrò wa, torí pé ó jẹ́ iṣẹ́ tí Olúwa fi lé wa lọ́wọ́ láti fi èrò kún àwọn ọmọ ẹ̀yìn tí ó lọ sí ìjọba ọ̀run. Ìbéèrè kìíní tí í ṣe ti àjírò. Wọ́n ní túmọ̀ ìsọdi ọmọ ẹ̀yìn bí a ti kà ní ìwé Mátíù orí 28 yẹn àti ní ìwé Ìṣe Àpọ́stélì orí 2 yẹn ẹsẹ̀ 39. Wọ́n ní kí a túmọ̀ ohun tí ìsọdi ọmọ ẹ̀yìn túmọ̀ sí. Ìsọdi ọmọ ẹ̀yìn túmọ̀ sí láti kọ́ni ní ìlànà àti òfin Ọlọ́run. Èkejì, láti tún wàásù ìhìnrere Jésù fún gbogbo ènìyàn. Ṣé ìyá wa. Wọ́n ní ká wàásù ọ̀rọ̀ Ọlọ́run ká sì mú àwọn èèyàn máa tẹ̀lé Ọlọ́run sí ọ̀nà ìjọba ọ̀run. Ẹ ṣé. Ìbéèrè kejì, bí ó ti wà nínú Lúùkù orí 19 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 9 àti Iṣẹ́ Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 29 sí 33. Báwo ni a ṣe lè sọ ẹlẹ́ṣẹ̀ di ọmọ ẹ̀yìn ní agbègbè wa? Wọ́n ní kí a sì mẹ́nubà àtúbọ̀tán ìkùnà láti sọ ní di ọmọ ẹ̀yìn nínú àwọn ibi tí a kà wọ̀nyí, bí ó ti wà nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 33. Bàbá wa. Ẹ ṣé. Ohun tí a ní láti kọ́kọ́ ṣe ni láti kọ́kọ́ ṣàwárí àwọn ẹlẹ́ṣẹ̀ yìí níbikíbi tí wọ́n bá wà. Nígbà tí a bá dẹ̀ wá ṣàwárí wọn tán, a ní láti wàásù ìrònúpìwàdà fún wọn.
ohun tí ó wà nínú ibi tí a kà ní a rí pé Jésù Kristi ó ṣàwárí Sákèù nígbà tó wà lórí igi. Ó lè jẹ́ pé òun gan fún ara rẹ̀ ó fẹ́ láti mọ Jésù, ó fẹ́ láti rí Jésù, ó ṣàwárí rẹ̀, ó sì wàásù ìrònúpìwàdà fún. Ẹsẹ̀ ìkejì nípa ohun tí ìbéèrè wa yẹn dá lé lórí, òun náà ni pé ẹni tó bá kùnà láti sọ ní di ọmọ ẹ̀yìn, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò pàdánù ilé mímọ́ ológo eléyìí tí Ọlọ́run ti pèsè sílẹ̀ gẹ́gẹ́ bí a ti rí nínú Jòhánù orí 14 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta, àti pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jésù jọba gẹ́gẹ́ bí a ti rí nínú Tímótì kejì orí 2 ẹsẹ̀ 12. Ṣé bàbá wa ilé túmọ̀ sí pé àwọn alákọ̀ọ́kọ́ ṣàwárí ẹlẹ́ṣẹ̀ kò sí tí wọn ò lè sí, wọ́n lè wà nínú ìjọ, wọ́n lè wà ní agboolé ènìyàn. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹta, wọ́n ní kí ni àwọn ohun tí ṣíṣe òdodo nínú ìsọnidi ọmọ ẹ̀yìn pè fún, bí a ti rí nínú ìwé Mátíù orí 19 yẹn ẹsẹ̀ 21 ohun tó pè fún. A rí pé a máa ń pa òwe kan tàbí kí n sọ pé a máa ń sọ̀rọ̀ kan pé kò ṣeé ṣe fún ènìyàn láti fúnni ní ohun tí kò ní. A rí pé bí ó ṣe wà náà lélẹ̀, ẹni tó bá fẹ́ sọ ní di ọmọ ẹ̀yìn, ohun gangan pẹ̀lú fúnra rẹ̀ gbọ́dọ̀ ti dá Jésù Kristi mọ̀. Ó gbọ́dọ̀ ti kọ́kọ́ jẹ́ ọmọ ẹ̀yìn náà. Ó gbọ́dọ̀ ti fi gbogbo iṣẹ́ ara, iṣẹ́ ẹ̀ṣẹ̀ kó ti fi sílẹ̀. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó tó máa sọ àwọn mìíràn di ọmọ ẹ̀yìn. Ẹ ṣé bàbá wa, Olúwa ní pàlàkàyé yín. Ẹ ṣé fún ìdáhùn yìí. Wọ́n ní ìbéèrè kẹrin, kí ni èrè ayérayé fún àwọn ọmọ ẹ̀yìn olóòótọ́ ti Kristi? Bí a ti rí Mátíù orí 9 yẹn ẹsẹ̀ 22, kí ni èrè ayérayé? Èrè ayérayé ni pé a ó ní ìpín lọ́dọ̀ Baba ní ìkẹyìn. A ó ní ìpín lọ́dọ̀ Ọlọ́run, a ó lè bá a jọba, a ó gba èrè ńlá nígbà tá a bá ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé ìyá wa, bàbá dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé ìyá bákan náà. Ní ìparí, wọ́n ní ọ̀rọ̀ tí Jésù sọ pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ sẹ́mi ní ayé ni òun ó sẹ́ ní ọ̀run, túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ó bá kùnà láti tan ìrere kalẹ̀ fún ìjèrè ọkàn sínú ìjọba Ọlọ́run ni a ó fi ìjọba ayérayé pẹ̀lú Ọlọ́run dù. Nítorí náà, ó tó àkókò láti jí sí ìsọnidi ọmọ ẹ̀yìn. Olúwa ràn wá lọ́wọ́. Fún ìrònú, ayọ̀ wà ní ọ̀run fún ẹlẹ́ṣẹ̀ tí a rà padà. Kí a tó mú gbogbo wá sì dání dúró, ẹ jẹ́ ká fi àyè sílẹ̀ fún ìbéèrè tàbí àfikún. Bàbá wa, bí ẹ ní àfikún kan tàbí ìbéèrè, màmá bákan náà. A ó rí i pé nínú ara àwọn ohun tí yóò jẹ́ àjẹmọ́nú wa nígbà tí a bá ṣe iṣẹ́ ọmọ ẹ̀yìn, eléyìí ti sọ ní di ọmọ ẹ̀yìn tí Jésù Kristi pa láṣẹ fún wa náà ni pé a ó ní ayọ̀ ayérayé. Ayọ̀ rẹ̀ á dẹ̀ ti bẹ̀rẹ̀ láti ayé yìí lọ títí tá a fi dọ́dọ̀ Baba. A ó sì tún ní ìpín láti wà níwájú Ọlọ́run alààyè láti máa ké mímọ́ mímọ́. A ó lè pẹ̀lú àwọn tí ó máa yin Ọlọ́run lógo níkẹyìn ayé. Ẹ ṣé màmá wa, àbí ẹni àfikún díẹ̀ kan? Ẹ ṣé bàbá wa. So wọ́n ti tọ́ka wá sí pé ó ṣe pàtàkì ká jẹ́ ọmọ ẹ̀yìn Kristi, pé a ó lè gba èrè ayérayé, a ó sì lè bá Ọlọ́run jọba níkẹyìn ayé. Olúwa ràn wá lọ́wọ́ láti ṣe eléyìí. Ẹ jẹ́ ká wò ó ní fún ìrònú, ayọ̀ wà ní ọ̀run fún ẹlẹ́ṣẹ̀ tí a rà padà. Ẹ jẹ́ kí a wo àkọ́sórí wa kí a jọ kà á bí a ti kọ sínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 10. A ó jọ kà nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 10. Ó yá o. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà. Ẹ ṣé bàbá wa, ẹ ṣé ìyá wa. Olúwa ràn wá lọ́wọ́. Tí ká gbàdúrà. Olúwa bẹ̀ wọ́ fún oore ọ̀fẹ́ tí a lè fi jẹ́ ọmọ ẹ̀yìn nítòótọ́, tí àwa pẹ̀lú yóò fi lè pe àwọn mìíràn sí ọmọ ẹ̀yìn rẹ, tí gbogbo alápapọ̀ tá a fi lè fi ìjọba rán ṣe lè jẹ. Wọ̀nyí la béèrè fún ní orúkọ ọmọ rẹ Jésù Kristi, Olúwa wa. Àmín.